kójú má ríbi gbogbo ara lóògùn ẹ̀. Látàrí àìsí ètò ààbò, wọ́n ti gbé ibùdó àgùnbánirọ̀ tó wà níjọba ìbílẹ̀ Ẹdù wá sí Ìlọrin, olúùlú ìpínlẹ̀ Kwara. Bákan náà, àwọn ẹgbẹ́ alága ìjọba ìbílẹ̀ 7 tó wà ní ẹkùn gúúsù ìpínlẹ̀ Kwara kéde títìpa gbogbo ọjà kárà tó ń bẹ ní ẹkùn náà ní kíá. Látàrí àìsí ètò ààbò eléyìí tí ó ti gògò níjọba ìbílẹ̀ Ẹdù àti ní ìjọba ìbílẹ̀ Patigi tó wà ní ẹkùn ìdìbò Àríwá ní ìpínlẹ̀ Kwara, níṣe ni àwọn aláṣẹ àjọ àgùnbánirọ̀ ní ìpínlẹ̀ Kwara ti gbé ibùdó ìdánilẹ́kọ̀ọ́ tí àgùnbánirọ̀ tó ń bẹ ní ìjọba ìbílẹ̀ ọ̀hún lọ sí olúùlú ìpínlẹ̀ Kwara tí ṣe ìlú Ìlọrin, ìyẹn ní ilé ẹ̀kọ́ gbogbonìṣe ìpínlẹ̀ Kwara nílùú Ìlọrin. Ṣáájú àsìkò yìí ni ìròyìn fi múlẹ̀ wípé níṣe ni ìṣọwọ́ṣọrọ̀ bí agbọ́n àwọn agbébọn ló ti ń gògò sí níjọba ìbílẹ̀ Ẹdù àti Patigi ní ẹkùn ìdìbò Àríwá ìpínlẹ̀ Kwara nígbà tí wọ́n fi ìdí ṣíṣí ibùdó náà kúrò ní agbègbè ọ̀hún lọ sílùú Ìlọrin múlẹ̀. Ẹni tó jẹ́ adarí àgùnbánirọ̀ nípínlẹ̀ Kwara, Onífádé Ọláolúwa Joshua, lọ́jọ́bọ̀ Thursday ọjọ́ 18 oṣù kẹsàn-án ọdún 2025 yìí ṣíṣọ lójú rẹ̀ wípé níṣe ni ìpinnu náà jẹ́ bíbuwọ́lù látọ̀dọ̀ ìjọba ìpínlẹ̀ Kwara látàrí àìsí ètò ààbò tí ó ń lékè kà sí ní agbègbè náà. Onífádé jẹ́ kó di mímọ̀ pé àwọn ọmọ ogun àti àwọn elétò ààbò tó kù ni wọn yóò yàn láti rí dájú pé ààbò tó péye wà lórí àwọn asìnrúùlú ọ̀hún lásìkò ètò ìdánilẹ́kọ̀ọ́ lọ́sẹ̀ 3 èyí tí yóò wáyé. Ó ní wípé gbogbo ètò ló ti tò tí àwọn sì ti gbáradì láti rí dájú pé àwọn ṣe gbogbo ìdánilẹ́kọ̀ọ́ tó yẹ tí ẹ̀bùn eléyìí tó péye yóò sì wà lórí gbogbo àwọn olùkópa. Adarí ọ̀hún jẹ́ kí ó di mímọ̀ wípé títí ọjọ́ 24 sí ọjọ́ 24 oṣù kẹsàn-án sí ọjọ́ 14 oṣù kẹwàá ọdún 2025 yìí ni ìrètí wà wípé àwọn àgùnbánirọ̀ yóò máa balẹ̀ sí ibùdó náà, léyìí tí àwọn aṣojú láti olú ilé àjọ àgùnbánirọ̀ yóò sì ṣe àyẹ̀wò fínífíní lórí ibùdó ọ̀hún eléyìí tó jẹ́ pé lọ́wọ́ báyìí náà òun ni àwọn yóò máa lò nílùú Ìlọrin. Bákan náà, nínú ìròyìn mìíràn, àwọn alága ìjọba ìbílẹ̀ 7 èyí tó ń bẹ ní ẹkùn gúúsù Kwara ni wọ́n mà ti kéde wípé kí gbogbo ọjà kárà èyí tó ń bẹ ní ẹkùn ọ̀hún kí ó jẹ́ títìpa. Ìpinnu yìí ni ó ti bẹ̀rẹ̀ láti ọjọ́ Ẹtì Friday ọjọ́ 19 oṣù kẹsàn-án ọdún 2025 yìí tí wọ́n sì pé àwọn ṣe eléyìí láti rí dájú pé wọ́n gbójú agan sí ìṣòro àìsí ètò ààbò àti wípé àwọn fi ẹnu kò lórí eléyìí lẹ́yìn ìjíròrò lọ́kan-ò-jọ̀kan pẹ̀lú àwọn aládarí tí ọ̀rọ̀ kàn. Ìpinnu alájùmọ̀ṣe ọ̀hún ni wọ́n sọ di mímọ̀ nínú àtẹ̀jáde kan tó wá látọ̀dọ̀ àwọn alága ìjọba ìbílẹ̀ 7 ọ̀hún, nínú eléyìí tí a ti rí Haji Abdulrasheed Fẹ́mi Yusuf tó jẹ́ alága ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn, Honorable Benjamin Lanre Ọláyẹmí, alága ìjọba ìbílẹ̀ Ìsìn, Honorable Azeez Yakub, alága ìjọba ìbílẹ̀ Ìrẹ́pọ̀dùn, Honorable Awẹ́lẹ́wà Ọláwálé Gabriel, alága ìjọba ìbílẹ̀ Èkìtì, Honorable James Fadípẹ̀, alága ìjọba ìbílẹ̀ Òkè Ọ̀rọ̀, Honorable Sulaimon Ọlátúnjí, alága ìjọba ìbílẹ̀ Ọ̀fà àti Honorable Àkànbí Kamar Ọlánrewájú, alága ìjọba ìbílẹ̀ Ọ̀yún. Àwọn alága ìjọba ìbílẹ̀ wọ̀nyí ni wọ́n jẹ́ kí ó di mímọ̀ wípé níṣe ni ó ṣe pàtàkì láti tètè yára gbé ìgbésẹ̀ yìí, èyí tí wọ́n fi ojú sun dídáàbòbò ẹ̀mí, dúkìá àti àlàáfíà àwọn ará agbègbè náà. Wọ́n ní wípé ìpinnu yìí ló wà lára ìgbésẹ̀ àti ìgbìyànjú takuntakun èyí tí àwọn gbé láti rí dájú wípé àwọn tí wọ́n jẹ́ elétò ààbò ṣe àṣeyọrí níbi mímú kí ètò ààbò kó jíngírí padà ní agbègbè náà. Wọ́n ní wípé ó sì jẹ́ wípé àwọn mọ irú ìpalára tí ìpinnu yìí yóò mú bá ètò ààbò ní ẹkùn ọ̀hún. Síbẹ̀, ọ̀rọ̀ ààbò ẹ̀mí àti dúkìá ará ìlú ní agbègbè náà ló jẹ́ ohun tí ó jẹ àwọn lógún. Wọn kò ṣàìjẹ́ kó di mímọ̀ fún gbogbo ará ìlú ní agbègbè ọ̀hún láti tẹ̀lé àṣẹ yìí nítorí kí ààbò kí ó lè dájú lórí wọn. Bákan náà, ó ní àwọn alága ìjọba ìbílẹ̀ ọ̀hún pàrọwà sí gbogbo àwọn ọlọ́jà tó kù èyí tí wọ́n ń ta ohun mìíràn láwọn ìjọba ìbílẹ̀ wọ̀nyí wípé dédé aago 6 ìrọ̀lẹ́ gbogbo ọjọ́ ọjà òun ni kí wọ́n máa
palẹ̀mọ́ igbá wọn kí oníkálùkù sì tètè máa gba ilé wọn lọ. Wọ́n ní wípé láti àsìkò yìí ó ṣe pàtàkì fún ará ìlú láti fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú àwọn elétò ààbò kí wọ́n sì tẹ̀lé àṣẹ ìjọba kí ààbò tí ó mú yányán kí ó lè wà ní orí wọn, pẹ̀lú ìdánilójú wípé bí àṣeyọrí bá ti wà tí ètò ààbò sì ti padà sí agbègbè náà, níṣe ni etí ará ìlú kò ní di sí i. Wàhálà dé, àwọn agbébọn yìnbọn pa olórí fìjìláńtẹ́ ní Kwara. Gọ̀ǹgọ̀ sọ ariwo ẹkún ohun òṣè ló ti gbẹnu àwọn ènìyàn ìjọba ìbílẹ̀ Patigi àti Ẹ̀dù nípínlẹ̀ Kwara báyìí gẹ́gẹ́ bí àwọn agbébọnjà wọ́n ṣe ya wọ abúlé kan tí wọ́n ń pè ní Kakafu tí wọ́n sì yìnbọn pa olórí wọn. Ẹ gbọ́ ìpolówó ọjà yìí ná. Lẹ́yìn ìpolówó ọjà yìí, ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yóò máa tẹ̀síwájú. Olójú èyí tó ṣe Ṣàngún, olójú èrìgì tó ṣe Jòbì, erin nìkan ló gbọ́ kákáká, tàjànàkú nìkan ní tẹ́tí ẹ̀ ní gírígírí, àríkèdèrè dé, ìwòsàn dé, ìmọ́lẹ̀ ní bàbá òkùnkùn, irú ogun wo ní bá fínra, irú ẹ̀sán wo ló ń bọ̀ wò yájà, tí òjò gbádùn, tí òjò rí mú mi, Fàdílátì Sheikh Yusuf àríkèdèrè, òun lọ̀nà àbáyọ fún gbogbo àwọn ẹ̀sán tí ń bọ̀ wò yájà, sẹ́ẹ̀rọ ọmọ bí ni, ìwọ tó máa mú bọ́ ọkọ tàbí ìyàwó, ìwọ tó fẹ́ rìnrìn àjò lọ sókè òkun, tó ti dààmú tí ọ̀bọ sí, Fàdílátì Sheikh Yusuf àríkèdèrè yóò bọ́ fi àdúrà jagun ṣẹ́gun, ìwọ tọmọ rẹ ti di gíràn, tó ti fẹ́ yẹ̀yà kúyà, tètè máa múra sọ́dọ̀ Sheikh Yusuf àríkèdèrè, nínú ara rẹ̀ sán ti ń ṣe ọ́ ni, èyí tí ń ṣe ọ́ nínú egun, èyí tí ń ṣe ọ́ nínú ara, orúkọ Ọlọ́run ọba Allah ni wọ́n fi yanjú ẹ̀, wọ́n tún ní àwọn àgbo tó jẹ́ pé wọ́n kì í pẹ̀lú ìlànà súnà Nábì Muhammadu, ó ń bẹ ńlẹ̀ bìbà, ọ̀yẹ́lẹ́sìn kankan sílẹ̀ o, má fi wòsàn rẹ dọ́là, kí lóògùn ẹ ti ń dojú kọ, kí náà ìsàn ti ń bọ̀ ọjà, ẹ tètè tara ṣàṣà, ẹ máa bọ̀ wá sí Babsam Spiritual and Healing Center, bí wọ́n ṣe ń kọ́ máa ń kéwúyè kóró làmìlaka, bẹ́ẹ̀ ni wọ́n tún ṣètọ́jú ẹni tó bá nà mọ́ di kìlómítà 25 Ìkòròdú Ìságámù road, car wash bus stop, ọmọlẹ̀yẹ area, Ògìjọ nípínlẹ̀ Ògùn, ẹ tún lè kàn sí wa ní Bẹ́sìn bus stop ní Ìkòròdú, lágbègbè Eyitawera. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, ẹ máa pe 08167082202, lẹ́ẹ̀kan sí 08167082202. Lọ́dọ̀ Ìmáàmù Alhaji àríkèdèrè, ọ̀rẹ́ ti já sọpẹ́ sáyọ̀, Insha Allah. Ariwo ẹkún àti òṣè ló ti gbẹnu àwọn ènìyàn abúlé kan tí wọ́n ń pè ní Kakafu níjọba ìbílẹ̀ Patigi nípínlẹ̀ Kwara báyìí gẹ́gẹ́ bí àwọn agbébọnjà bí wọ́n ṣe ya wọ abúlé ọ̀hún tẹ́sí yìnbọn pa olórí fìjìláńtẹ́ lábúlé náà. Gẹ́gẹ́ bí àṣegbọ́ lálẹ́ ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí ní àwọn agbébọn kan tí ẹnikẹ́ni kò mọ ẹ̀yẹ tó sun wọn tí wọ́n dè há mọ́ra pẹ̀lú ìbọn àti ohun ìjà olóró mìíràn ni wọ́n ya wọ abúlé kan tí wọ́n ń pè ní Kakafu níjọba ìbílẹ̀ Patigi nípínlẹ̀ Kwara, tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ṣekú pa kọ̀mọ́ndáàtì àjọ fìjìláńtẹ́ ní ìlú ọ̀hún. Ohun tí a gbọ́ ni pé wọ́n láwọn agbébọn ọ̀hún ni wọ́n ya wọ̀lú tí wọ́n sì bẹ̀rẹ̀ sí yìnbọn léraléra lásìkò tí ojú ọjọ́ ti dúdú, tí wọ́n bẹ̀rẹ̀ sí yìnbọn léraléra tí oníkàlùkù ń sa àsálà fún ẹ̀mí rẹ̀. Báyìí ni wọ́n rí fìjìláńtẹ́ kan tó jẹ́ olórí àwọn fìjìláńtẹ́ tó ń gbìyànjú láti dáàbò bo àwọn ènìyàn ìlú ọ̀hún. Orúkọ fìjìláńtẹ́ ọ̀hún ni wọ́n ní Tẹ́tẹ́ngi ní orúkọ olórí àwọn fìjìláńtẹ́ ọ̀hún jẹ́. Wọ́n ní bó ṣe ń gbìyànjú láti dáàbò bo àwọn ènìyàn ìlú yìí, báyìí ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n pa ní ìfọ̀nàfọ̀nsù tó sì ṣe bẹ́ẹ̀ tó sì di ọ̀run alákejì. Ní báyìí, ṣé lóòótọ́ ni pé Chef Dami fẹ́ ṣe ìkòkò ẹ̀wà tó tóbi jùlọ ní àgbáyé? Damilọ́lá Adépàrúsì tí ọ̀pọ̀ mọ̀ sí Chef Dami ti sọ pé irọ́ ni gbogbo ìròyìn tó ń lọ lórí ayélujára pé òun fẹ́ ṣe ìkòkò ẹ̀wà tó tóbi jùlọ lágbàáyé o. Chef Dami ló fi ọ̀rọ̀ náà léde nínú fídíò kan tó fi sójú òpó Instagram rẹ̀ lọ́jọ́bọ̀ Thursday ọ̀sẹ̀ yìí. Ọ̀dọ́bìnrin náà kọ́kọ́ kí Hilda Basi kú oríire fún àṣeyọrí rẹ̀ nínú ṣíṣe ìkòkò ìrẹsì jọ̀lọ́ọ̀fù tó tóbi jùlọ lágbàáyé. Lẹ́yìn náà ló kí iléeṣẹ́ Gino tó ṣe agbátẹrù ìgbìyànjú náà kú oríire fún àṣeyọrí ọ̀hún. Chef Dami sọ pé mo kí Hilda Basi kú oríire fún àṣeyọrí rẹ̀ bó ṣe ṣe ìkòkò ìrẹsì jọ̀lọ́ọ̀fù tó tóbi jùlọ, èyí tó fi bọ́ ẹgbẹ̀rún èèyàn. Àṣeyọrí náà jẹ́ ti gbogbo ọmọ Nàìjíríà nítorí kò rọrùn láti ṣe irúfẹ́ nǹkan bẹ́ẹ̀. Chef Dami wọ aṣọ dúdú lẹ́gbẹ̀ẹ́ ọkọ̀ ayọ́kẹ́lẹ́ SUV funfun. Ó ní, mi ò ṣe ìkòkò ẹ̀wà tó tóbi jùlọ o, kò sí ohun tó jọ bẹ́ẹ̀. Damilọ́lá tẹ̀síwájú pé mò ń ṣe fídíò yìí nítorí àwọn ènìyàn ti ń béèrè lọ́wọ́ mi pé ṣé mo tún fẹ́ ṣe oúnjẹ lẹ́ẹ̀kan sí ni. Inú yàrá ìdáná ni mo wà tí àwọn akẹgbẹ́ mi ní ilé ẹ̀kọ́ bẹ̀rẹ̀ sí ń béèrè lọ́wọ́ mi pé Chef Dami ṣé o fẹ́ ṣe ẹ̀wà lóòótọ́ ni.
irọ́ ni o, kí ló dé tí mo fi máa ṣe bẹ́ẹ̀? Lẹ́yìn náà ló dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ fún àtìlẹ́yìn wọn, pàápàá jùlọ àwọn tó ń ṣègbè lẹ́yìn rẹ̀ lórí ayélujára. Àwọn wo ló ń sọ pé Dami fẹ́ ṣe ìkòkò ẹ̀wà tó tóbi jùlọ? Lọ́sẹ̀ tó kọjá ní Ida Bassey tó jẹ́ gbajúmọ̀ alásè nì, ó ṣe ìkòkò ìrẹsì tó tóbi jùlọ lágbàáyé tí ọ̀pọ̀ ará ìlú sì jẹ nínú ìrẹsì náà ní agbègbè Èkó Hotel nílùú Èkó. Lẹ́yìn àṣeyọrí ọ̀hún ni ọ̀pọ̀ èèyàn bẹ̀rẹ̀ sí ń kí Bassey kú oríire. Àmọ́ bí àwọn kan ṣe ń kan sára sí Bassey ni àwọn míì bu ẹnu àtẹ́ lu Dami. Gẹ́gẹ́ bí ohun tí wọ́n ń sọ, Dami ń jowú àṣeyọrí Bassey ni ó sì ṣeé ṣe kí òun náà fẹ́ gbìyànjú ohun tí Bassey ṣe láìpẹ́ ọjọ́. Ṣáájú lẹ́yìn tí Bassey ṣe oúnjẹ fún ọ̀pọ̀ wákàtí láìsinmi lọ́dún 2023 náà ni Chef Dami gbìyànjú rẹ̀. Ó tilẹ̀ jẹ́ wípé Bassey gba àmì ẹ̀yẹ àgbáyé Guinness World Record lọ́dún náà, Dami kò gba àmì ẹ̀yẹ ọ̀hún ní tirẹ̀. Láti àkókò náà wá ni àwọn ènìyàn kan ti ń sọ̀rọ̀ àbùkù sí Dami pé gbogbo nǹkan tí Bassey bá ti ṣe ni òun náà fẹ́ máa ń dánwò. Àmọ́ Dami ti sọ wípé kò sí ohun tó jọ bẹ́ẹ̀ nítorí òun kò figagbága pẹ̀lú Bassey tàbí ẹnikẹ́ni.